ẹ̀lẹ́bẹ̀yìn yẹn wa tó ń gbà wá tó ń gbádùn ètò wa ìròyìn yàjóyàjó nínú ilé láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 14 tó kalẹ̀ sí ìlú Àwọ̀tán nìbàdàn. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Ìyànsípò póòpù tuntun fún ìjọ àgùdà lágbàáyé mú ìyapa ẹnu lọ́wọ́ fọmọ Nàìjíríà. Yorùbá bọ̀ wọ́n ní kò síbi tí àìtí kó adìẹ alẹ́ bẹ́ẹ̀ ọbẹ̀ ló dùn jura wọn lọ, kò sì síbi tí ṣe ò sí. Àsámọ̀ ọ̀rọ̀ yìí ló jẹyọ látàrí ìyànsípò olórí ìjọ àgùdà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn, léyìí tó mú ìyapa ẹnu dání láàrin àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Torí pé bí àwọn kan ṣe ń sọ pé ó dára, bẹ́ẹ̀ ni ojú ọ̀tọ̀ làwọn míì fi wò ó. Tí a ò bá gbàgbé, láìpẹ́ yìí ni olórí ìjọ àgùdà lágbàáyé tẹ́lẹ̀ Pope Francis di olóògbé, léyìí tó pa ń dandan fún àwọn ọmọ ìjọ yìí lágbàáyé láti yan olórí tuntun fún ìjọ ọ̀hún pẹ̀lú ìgbàgbọ́ wípé ìlú yìí wà kó mọ́ lù lórí, eléyìí tó mú kí wọ́n yan Pope tuntun Robert Francis Prevost, ẹni tá a tún mọ̀ sí Pope Leo. Ìgbésẹ̀ eléyìí ló fa ìyapa ẹnu káàkiri àgbáláyé, nínú èyí tí àwọn kan ti ń gbé òṣùbà káre fún ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ti ń fẹnu ṣáátà rẹ̀ lórí ìkànnì ayélujára olúkúlùkù wọn. Eléyìí kò sì ṣàdédé rí bẹ́ẹ̀, bí kò ṣe wípé ìrètí bóyá ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti yan póòpù tuntun ọ̀hún, ṣùgbọ́n eléyìí kò rí bẹ́ẹ̀. A ò rí jù báyìí lọ fún ti ìròyìn yàjóyàjó fún ti àsìkò yìí. Kí Elédùmarè ó wà pẹ̀lú wa. Iléeṣẹ́ Jígí Alára náà lẹ́ ń gbọ́ látàárọ̀. Ẹ má kúrò sí níbẹ̀, ẹ dúró síbẹ̀, ẹ láìkì, kẹ́ subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 14 tó kalẹ̀ sáwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Ẹ máa yáṣẹ́ o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 14, bàbá gbogbo.